àti gbogbo ọmọ Yorùbá ní ìlú wa ní Áfíríkà lápapọ̀ torí pé tá a bá fẹ́ máa dákọ̀ Nàìjíríà àwọn ò sí bẹ̀ mọ́ Áfíríkà lápapọ̀ torí pé tá a bá gba Yorùbá nation Áfíríkà náà la máa dákọ̀ pàjọ́ mọ́ síbi tí papọ̀ láfíríkà àti gbogbo àwọn tó wà ní diaspora ibi tí Muslim grammar school sódékè Ìgbòho tẹ bá wo gbogbo àwọn èèyàn bí ìsìn ẹ rí pé gbogbo àwọn ìlú ti tú jáde wípé àwọn ọmọọgbà tí ọwá bí tí Gunni wá bí o páwọn ọmọ o tó lágbára Ọlọ́run gbogbo ẹni tó bá fẹ́ máa wá gbé aburú wọ̀lú yìí ó fẹ́ rí tírà mọ́lẹ̀ ni ó fẹ́ fi oògùn kẹ́ sí omi táwọn mú nílùú Ìgbòho yìí ni Ọlọ́run bá wa parẹ́ gbogbo ẹni tó bá fẹsẹ̀ tẹ ibi tí a wà yìí tó wá fẹ́ máa fi ṣe aburú fún ìlú Ìgbòho Ọlọ́run bá wa parẹ́ Ọlọ́run bá wa parẹ́ Ọlọ́run wọlá ìyá wa yìí tẹ́ pé àwọn náà bí Chief Sunday Igboho wọ́n sì tọ́jú rẹ̀ láti kékeré àwọn gan ọmọ tí ó yà láyé wọn mọ̀ díẹ̀ Ọlọ́run wá ń ké ọmọ yìí níṣojú wọn ó kọ́kọ́ ra mọ́tò kínní ó ra mọ́tò kejì ó wá fi dé pé ó ní mọ́tò ọfà 35 ó wá kọ́ ilé àgbà ìyanu ọkọ̀ sílùú Ìgbòho ọkọ̀ sílùú Ìbàdàn ọkọ̀ sẹ́kọ̀ọ́ oníní Jámánì ó wá di olókìkí káàkiri àgbáyé kò wá wo owó tóun ní kò wọlá tóun sùnú yá kan kò wọlá pé bóun ti dolówó yìí ó ti di bílíọ̀nìà ní ojúmọ́ kan Chief Sunday Igboho náwó iná about 500,000 màálù kọ̀ọ̀kan náà pa nílé rẹ̀ lójúmọ́ ní everyday bẹ́ẹ̀ náà ló ní àwọn mùsùlùmí Alhaji Muideen ní Kánò ara àwọn àáfàá Chief Sunday Igboho nù toró sọ fún mi ó ní bàbá ó lóun lálàáfàá tòun ó sọ fún mi ó ní bàbá ó lóun lálàáfàá tòun Alhaji Muideen ní Àjàní Bello ó ní aláàfàá tòun mo nínú mi sì dùn èmi máa ń láìkí kí n sòótọ́ pé ìyẹn lálàáfàá ó respect aláàfàá ó fẹ́ràn mùsùlùmí ó fẹ́ràn kìrìsìtẹ́nì ó fẹ́ràn ẹlẹ́sìn àbáláyé so níbi tá a wá wà lónìí ìta wa fi ń dúpẹ́ fọ́lọ́run ni pé Ọlọ́run mọ́sá wọlá gbogbo ìlú ọkùnrin obìnrin tí wọ́n bá wa ń bí Ọlọ́run mọ́sá bá wa ṣe ọ̀rọ̀ rẹ̀ rọrùn tó parí rẹfújì rẹ̀ nílùú Kútọ́nù ó fún un níwèé físà rẹ̀ ọmọ gbàlú Jámánì lọ Ọlọ́run ní pa fún wa ìyá wa náà ní Ọlọ́run ní pa ìyá yìí fún wa ìyá wa náà ní Ọlọ́run ní pa fún wa yóò wá dé wá báyìí pẹ̀lú sàlámù yóò wá dé wá báyìí pẹ̀lú ìrọ̀rùn Chief Ìmáàmù ìlú Ìgbòho yóò wá dé wá pẹ̀lú sàlámù àti ààrẹ mùsùlùmí ìlú Ìgbòho ọwọ́ àbá pẹ̀lú dùnú àti gbogbo ẹnì kọ̀ọ̀kan àbá pẹ̀lú dùnú Ọlọ́run ní sọ̀rọ̀ rẹ̀ bíi tàwọn kan lánàá tí wọ́n jìyà tí wọ́n rọ́ ńlá Ọlọ́run sọ̀rọ̀ rẹ̀ pé ẹnu tó fi ríhun Ọlọ́run bá fi pẹ̀sẹ̀ rẹ̀ rẹ́ torí Ọlọ́run máa ṣe kíní kan àwọn èèyàn mọ́ o tó bá dá kíní kan dúró díẹ̀ àwọn èèyàn wà pé kí ló dé tí kíní fi stop àwọn èèyàn ní mọ nǹkan tí Ọlọ́run ṣe but Ọlọ́run dá dúró fún ẹ̀mí gúngùn Chief Sunday Igboho nù pé lọ fara pamọ́ kí làkọ́kọ́ ẹ wálé èèyàn tó wọ́n February ẹ bà dúkìá 50 million jẹ́ ó dẹ̀ tó sọ fún wa pé òun ò wọ́rì òun ọmọ bá ṣe Yorùbá lọ kò tún wá tẹ́ wọn lọ́rùn wọ́n wá gbé ammunition about 300 àwọn ammunition àwọn militant náà kó wá sílé rẹ̀ wọn ò rí géètì wọlé wọ́n wá bọ́ǹbù géètì wọ́n fi ara ìwọlé nígbà tí wọ́n wọlé wọ́n bánu lé wọn ò rí mọ́ tọ́lọ́ náà fún Yorùbá lágbára púpọ̀ wọn ò rí mọ́ nílé wọ́n wá pa èèyàn méjì wọ́n rò bó òun ni àfáà ti ń ṣàdúrà àti ẹnìkan tọ́jọ́ rẹ̀ wọ́n pa á ẹ dákun ṣé ilé ayé náà nù ṣé ìjọba náà nù ṣé píìsì náà nù kò sí píìsì ní ilẹ̀ Nàìjíríà o kò sí píìsì o no peace in Nigeria and then no more one nation. lágbára Ọlọ́run gbàdúrà wa mo kí gbogbo wa gbogbo ẹ̀yin aráàlú mo kí mọ̀mọ́ mi mọ́ bàbá wa Chief Sunday Igboho mo kí ifá mo kí gbogbo ẹ̀yin tá a jọ wà ń bíbà ẹ̀ rí i pé ibi sáńbọ̀dù tí olórí burúkú Gunni wa òun la wà yìí o gbogbo àgbáyé tó wá lù ní jìbìtì lọ́wọ́ lù ní tó ti yẹ níbẹ̀ yẹn ó lò ṣẹ́jú mẹ́ta péré ó sá lọ ó kọjá lọ ẹni pé gbogbo bíbà ó fẹ́ tọ̀ wọ́n máa ń tọ̀ bíbà ni wọ́n máa fi ń tọ̀ tó máa fi ń dó bíbà òun ló fi sáré ṣe tó ṣe òun àti ẹ̀mí ẹ̀ náà máa ń tán bẹ́ẹ̀ fi nǹkan yẹn sí bọ̀ wọ́n fẹ́ fi dá gbogbo àgbáyé lójú pé Chief Sunday Igboho pa kínní kan rẹ̀ wọ́n máa ń sọ pé ìjọba amúnimóògùn
ìjọba èsì amúnimóògùn lọ́dọ̀ ti Sunday Igboho tíjọba bá jẹ́ amúnimóògùn ni ṣe bí wọ́n wá wọn láti wá pàṣẹ Sunday Igboho ni wọn ò rí pa wọn ò rí mú sámúnimóògùn nìyẹn ọkùnrin ní ti Sunday Igboho ọkùnrin tó yàtọ̀ sọ́kùnrin ìjọba amúnimóògùn nígbà tí wọ́n ti ń ṣèjọba amúnimóògùn wọn tán mú gbogbo èèyàn kò pẹ̀lọ́gbọ̀ ẹ̀ wọn ò rí ti Sunday Igboho mú o àbọ̀ rí mú ni wọn ò rí mú fún di eléyìí gbogbo èèyàn ọmọ Yorùbá gbogbo èèyàn mo ké sí yín mò ń fi ọlá gbogbo àwọn èèyàn tó wà ń bí mò ń fọlọ́ Ọlọ́run ọlá gbogbo àwọn èèyàn tó wà ń bí ọlá àmọ́mọ́ wa mò ń ké sí ọmọ Yorùbá ẹ gbáradì o ẹ má jẹ́ àwòrán o wọ́n fẹ́ máa fọwọ́ lágbáwa lójú o ẹ má jẹ́ àwòrán o ẹ má jẹ́ àwòrán wọ́n tiẹ̀ ti fi ń gbá wa náà ni ẹ jẹ́ á dìde o wọ́n ní a word is enough for a wise ẹ jọ nítorí Ọlọ́run o ìtumọ̀ sọ̀rọ̀ ẹ yé yín o ẹ jẹ́ á dìde ẹ jẹ́ á múra ẹ jẹ́ á gbáradì o kìíní yẹn ti wọlé dé o ó dàbọ̀. Yorùbá lè ṣe Igbo Yorùbá lè ṣe. ọjà torí táìmù ni torí táìmù aago 8 alẹ́ ni a wà báyìí ní Nàìjíríà tó a dẹ̀ fẹ́ padà sí Ìlọrin àwọn tó sì padà sí Èkó mo fẹ́ padà sí Ìlọrin báyìí títí aago kan òru máa dé Ìlọrin láago kan òru lágbára ẹni ọ̀rẹ́ dá wa lọ́nà ẹ̀wọ́n dá wa lọ́nà Ìlọrin mọ̀ ń lọ báyìí ẹlẹ́rìí ẹ burú ẹ mọ̀ bọ́ yìí Yorùbá nation náà àrètí yín àti ń lọ báyìí àti fẹ́ kúrò nílùú Ìgbòho lọ́dọ̀ ọ̀gá wa olóyè Sunday Igboho ọmọ wọn wà níbí báyìí sí nǹkan tó ṣe wọn bàbá wọn wà ní ibà yìí àwọn bàbá wa ṣífìmọ̀ wọn wà ní ibà yìí pẹ̀lú wa Alhaji Yusuf Ajikobi wọn ìbálẹ̀ wọn ní sọ̀dá tiwa wọn wà ní ibà yìí alága ìlú Ìbàràpá wọn wà ní ibà yìí nọ́mbà 1 ní gbogbo island wọn wà ní ibà yìí gbogbo ọmọ Sunday Igboho ló wà ní ibà yìí láti orí Prince abọ́rẹ̀ ó wà ní àwọn ọmọ wọn Simon àwọn àmì gbogbo àwọn ọmọ wọn láwọn àmì báyìí gbogbo wa àtàwọn ọmọ ìlú lọ́wọ́ àmì báyìí tábà tí ń lọ Gúnmi kó àwọn ọmọ ẹ sọ́nà tẹ wá pàdé wa àwọn àti gbọ́ àdúró dé yìí. ogun bẹ́ẹ̀ lélẹ́yìí o. ogun bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ Lagos Island. ó fọ́ fẹ́ anybody. Heritage media is here. àwọn àdúró kọ́ gbọ́dọ̀ wá lọ́nà àwọn òfò. bẹ́ẹ̀ni Yorùbá nation ló gbé ìgbà. We are going to do this. Ẹjọ́ lórí pé kí ni. ẹni tó bá dé láàrẹ̀ kó wá pàdé wa. wọ́n pàdé wa lọ́nà. Wọ́n Ìbàràpá kí Sunday Igboho ti ṣe oore tó pọ̀ fún wa ní Nàìjíríà ní ilẹ̀ Yorùbá. Àwọn Fúlàní lé wa káàkiri ni o. Nílẹ̀ Ìbàràpá a ní base of mind. àwọn bí wa ló ń sọ. Ló gbà wá lẹ̀ o. Èyí bí mo ṣe wà yìí, ẹ̀gbọ́n mi méjì ni wọ́n jí gbé ní Ìbàràpá o. Sunday Igboho ló gbà wá o. Àwa àgbẹ̀ a lè dáko a lè ṣe anything sí Sunday Igboho ló gbà wá. Ikú rẹ̀ àjọkú ni fáwa nílẹ̀ káàrọ̀ oòjíire o. Tí àwa ń lọ báyìí sìn àwọn tó bá ní agbára jẹ́ kó pàdé wa kó wá dá wa lọ́nà àwa ò níbọn oṣẹ́ tí rí a níbọn àtẹ́lẹ̀ kó lọ pàdé wa. So ibi tí Gunni ti dúró tó ti wá ṣe short video clip náà ni bí ẹ̀yin odi ìlú níbi bí jẹ́ bí àbáwọnú ìlú pé ó ṣẹ̀ṣẹ̀ dé Ìgbòho ibẹ̀ ní ibi bíi so òun ibẹ̀ ní Gunni ti wá ṣiṣẹ́. tó ti yé àwọn fi àsìkò sọ gbogbo àwọn èèyàn wa ní ilẹ̀ Yorùbá especially àwọn èèyàn wa tó wà ní diaspora àti ní ilẹ̀ Yorùbá wa ń bí pé wọn ò bí bàbá ńlá bàbá Gunni ó sọ pé òun ní kọ̀ọ̀kan láti wá ṣe nílẹ̀ Yorùbá bèrè tàṣe pé ó wá sí ilẹ̀ Ìgbòho ń bí báyìí tó ti yé tó bá tó bó ṣe ń pè náà Kó dájọ́ fún wa kó sọ pé òun bọ̀. Kó dájọ́ fún àwọn ọmọ Yorùbá àwọn ọlọ́gbọ̀n kó sọ pé òun bọ̀ wá. tó bá bí yàrá ìyá ẹ̀dá àwọn arètí ẹ̀. ilẹ̀ Ìgbòho bá ń múlẹ̀. Ẹyẹ kó dájọ́ fún òun bọ̀. Kó fún àwọn bàbá lọ́wọ́ tó jà wá. Kó fún àwọn ọmọ ẹ̀sẹ̀ wa.
àwọn oníbọn o àlè àníbọn àwọn tó bá ti ṣọ́ọ̀bù owó fúlàní ọ̀fẹ́ bá wà fà ọfẹ́ proof pé àṣírí kan wà sójà sí àfà ajẹ́kóye wípé àṣírí Kùránì bẹ́ẹ̀lẹ̀ Yorùbá ń bí tó bá lè jẹ́ pé tìbílẹ̀ ewé àtegbò ni àwọn ọmọ ìgbà lọ́wọ́ fi kọ́ Ọlọ́run fi kẹwàá tó bó ṣe jẹ́ nìyẹn.